àwọn Fúlàní tó ń gbé ọ̀dọ̀ wa ni ní ìyá 2020 tí wọ́n jó gbogbo ìlú wa, wọ́n pa àyàn, wọ́n jó gbogbo ìlú wa till date ìjọba ò sí kankan láti. Ezekiel chapter 28. Ezekiel chapter 28 verse 22. Sì wí pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, ṣá mi dojú kọ ọ́, ìwọ Sídónì, a ó sì ṣe mí ní ògo ní àárín rẹ, wọn ó sì mọ̀ pé èmi ni Olúwa, nígbà tí èmi ò bá ti mú ìdájọ́ mi ṣẹ nínú rẹ, tí a ó sì yà mí sí mímọ́ nínú rẹ. Mo máa ń dúpẹ́ Ọlọ́run, but still a gbọ́dọ̀ fògo fọ́lọ́run because a bá ń ṣí Bible bẹ́ẹ̀ yẹn. À ń fẹ́ kí Ọlọ́run sọ̀rọ̀ pàápàá jùlọ àwa tẹ́wà lójú ogun, torí kìí ṣe pé a wá fún preaching tàbí house fellowship or a wá fún morning devotion or night devotion or we are in a Bible study or we are in prayer. Eléyìí ojú ogun la wà láti gbàlúwa padà. Kíní kan wà tó yẹ pé Ọlọ́run máa fi sọ́kàn mi gbogbo pé mi gbọ́dọ̀ dákẹ́ láti sọ. Ìyẹn ni pé Sábàdé. Lóòótọ́ during the week a ní time púpọ̀. Àwọn tí ó bá lè mọ̀ pé ọjọ́ Olúwa yẹn ó ṣe pàtàkì because we have 24 hours láti wà níwájú Ọlọ́run láì lọ síbikíbi, láì ṣe ohunkóhun yàtọ̀ sí iṣẹ́ Ọlọ́run. Bóyá mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi, mo fẹ́ ṣeré lọ, a fẹ́ lọ jẹun, a fẹ́ lọ ṣeré, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lọ́jọ́ Olúwa, ó ti ní káyà sí mọ́. So ó jẹ́ ká ní àǹfààní láti ṣe recording more than 1 hour plus. Tó wá possible ni a lè ṣe 2-3 hours, but kò possible torí àwọn tó ń lo internet, tó ń lo owó, tó ń dẹ̀ ń lo kí là ń pè yìí, tí wọ́n ń lo àwọn service tó yẹ pé Nàìjíríà ti kó kúrò ńlẹ̀ ṣùgbọ́n kàn fi ṣe arúmọjẹ ni. Ẹ rí i pé àwọn kan ń lọ torí pé service ò stable, internet wọn ò wà okay. So ẹ̀rí rí pé gbogbo bí ló ti ń ṣẹlẹ̀. A dẹ̀ ti sọ fún wa tí kíní ẹ̀ bá ti ń cut tó bá ti padà wá jọ mute nígbà tó ti wà ní orí òkè ìta láti sọ̀rọ̀. So a rí pé tẹ bá ń gbọ́ tí àwọn tó bá ń ṣe live, torí àwa máa ṣe recording later ni, ó máa di pé ó máa flag wa kúrò, ṣe nǹkan àwọn ta Ọlọ́run pọ̀. So ohun rere kò sí nínú ayé láti kékeré tó bá ti bí wa. Nǹkan tí ọmọ kékeré máa ń like ni nǹkan tó máa pa lára. Ẹ̀yin gbéná sílẹ̀ kẹ́ gbómi sẹ́gbẹ̀ẹ́, omi tútù, ẹ̀yin gbómi gbígbóná. Ṣe nǹkan àwọn ìyá kan burú tó wáyé pé ìyá tó burú lèèyàn kó gbómi gbígbóná kó gbé sílẹ̀ kó máa ṣe eruku báyìí, kó máa rí eruku tó ń ṣe làwùlàwù ń bẹ̀, kó wá gbé iná kándù, ẹni kándù kó tanná sí kó gbé sílẹ̀. Ẹjọ́ èwo lọmọdé máa gbé nínú omi tútù tó yẹ pé kò gbóná kó gbé sílẹ̀, kó wá gbé àwọn nǹkan ṣeré ọmọdé kó gbé síbẹ̀. Èwo lọmọdé máa kọ́kọ́ mú nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ wọ̀nyẹn? Ààrẹ ni tó máa dáa lóhùn. Nǹkan ṣeré nǹkan ṣeré ọmọdé. Ẹlòmíràn ó dẹ̀ ń pẹ́ tìjọ́dọ̀ ló jẹ́ kẹ́ dáhùn bẹ́ẹ̀ yẹn. Kò sí àwọn àgbàlagbà. Ó dáa torí táìmù wa àwọn simple thing lílé kò nídìí ká ronú. Èyí tó jẹ́ kándù yẹn tó iná ń jó lórí ẹ̀yẹ ló máa lọ mú torí pé ó ń attract ojú ẹ̀. Tó bá fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ ilé tó wá ń ṣe èéfín nígbà tí tó bá sí kándù ń bẹ̀ ni o, ilé tó ń ṣe erukuru yẹn ló máa fẹ́ lọ gbé nítorí pé ó wò pé kí leléyìí tó ń ṣẹlẹ̀ yìí, àwọn eléyìí
bèbí yẹn kò ní í ṣe problem fún. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá gbé bèbí sílẹ̀, bèbí òyìnbó àti bèbí dúdú, èwo lọmọ kékeré máa múnú méjèèjì tó jẹ́ ọmọ dúdú? Ọmọ tí a bí ní Áfíríkà tó jẹ́ ọmọ dúdú ní sọ táwọn fi fún wọn yẹn bí Egypt wọn yẹn o, tó bá gbé bèbí dúdú sílẹ̀ àti bèbí funfun tàbí bèbí àwọn òyìnbó yẹn, èwo ló máa múnú méjèèjì? Funfun yẹn ló máa mú. Ẹ ṣe ìfún ọ̀hún tí kọ́mọ yẹ o, ọ̀hún tí ba dúdú jẹ́ o, kò tí mọ̀ ju awọ́ ẹtí ẹni yẹn o, kò ní jẹ́ gbé. So wá rí i pé nǹkan téèyàn bá ní kì í tẹ́ lọ́rùn, and then nǹkan tó bá burú nìyí máa ń mú, àti wípé àwa gangan rí àwọ̀ wa bí àwọ̀ èèyàn burúkú, àná ní nǹkan wa láti physical. Why? Ìyẹn ni pé tí wàá wò lónìí ẹ rí i pé tó bá máa dọ́run oníṣẹ́ṣe o, ò ní ṣẹ̀sọ́ Ọlọ́run, ò ní bú Ọlọ́run. Ẹ mọ̀ pé àwọn èèyàn ń bú Ọlọ́run gan. A ní wò bó ṣe ṣe ojú mi, wò bó ṣe ṣe ẹnu mi, wò bó ṣe ṣe àyà mi, wò bó ṣe ṣe ìbàdí mi, kò tẹ́ mi lọ́rùn. Àwọn á bẹ̀rẹ̀ sí lọ ṣe kíni, á bẹ̀rẹ̀ sí lọ fẹ́ kó tóbi, á wá di aláìsàn. Ẹ̀mí ojú ẹ̀ á fẹ́rẹ̀ sí lo àwọn cream. Àwọn òyìnbó wọ̀nyí, àwọn ọmọ tó fẹ́ òyìnbó tó ń bímọ tó jẹ́ pé half caste wọ̀nyẹn, nínú wọn wọ́n ti ń dàgbà, àwọn míì tẹ̀ ti bímọ náà. Wọ́n lọ sí Nàìjíríà, wọ́n wá rí i pé adúdú gidi gan bíi ti àwọn bàbá wọn yẹn la ṣe ní wọ́n ṣe rí pé wọ́n ráwọ̀ wa, ṣùgbọ́n wá rí àwọn sisters wa gbogbo wọn ló mọ́ra. Àwọn dẹ̀ ní dídú wọn kò mọ́ra tó ti tiwi àwọn èèyàn wa nílé. So wọ́n á ń wò pé kí ló ń gàn kan tó wá mọ̀ yìí pé níṣẹ́ ni wọ́n lo cream, ìyẹn ni pọ́n bóra. Láyé àtijọ́ la máa ń pè pọ́n bóra, láyé sísìn àná ń glow. Wọ́n wá ń lo èdè tó dáa, èdè tó fine. Màmá wo tí bá ti wá ń gbọ́n sí màmá wo mi tètè mọ̀ pé tí wọ́n sọ pọ́n glow mi mọ̀ pé ṣe ni wọ́n sọ wípé ó ń bóra. Bẹ̀tí wọ́n á wo gbogbo wọn ṣá, ṣé dúdú náà làwọn ilé àbó òyìnbó? Imú wọn àti bí ojú wa ṣe máa ń rí rubutu ló jẹ́ kí n máa mọ̀ pé Yorùbá ni wá, ọ̀ Nàìjíríà ni wá, ọ̀ Áfíríkà ni wá. Kí ló ń go on? Ẹ̀ṣẹ̀ ni o. Ẹnìyàn ò lè déwájú Ọlọ́run láéláé, kò lè dé ìjọba ọ̀run. So torí nǹkan tá a ṣí ló jẹ́ kí n máa sọ nípa ẹ̀ o, torí Ọlọ́run fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ ní báyìí. Ó ń rán Ezekiel, wòlíì ńlá ni Ezekiel jẹ́ o, pé Olúwa wí pé òun against àwọn ọmọ Sídíónì, ṣùgbọ́n fẹ́ gbé ògo ẹ̀gá nínú ayé wọn. Ẹ jẹ́ ká tètè dáhùn ánsà yẹn tàbí ká lọ síbi tọ́rọ̀ yẹn lọ. Ó ń bá Yorùbá sọ̀rọ̀ ni o, lórí àwa lójú ogun, so ká kú lọ sójú ọ̀nà straight. Yorùbá ló bá sọ̀rọ̀. Ọlọ́run fẹ́ wà pẹ̀lú wa, Ọlọ́run ti yàn wá. Mo máa ń sọ fún wa tẹ́ bá lọ ń gbọ́ àwọn kan tá a ti ṣe sẹ́yìn, àwọn àṣírí ilẹ̀ Yorùbá, bí a ṣe dálẹ̀ Yorùbá, bí Yorùbá ṣe wá sí existence láti gbà tí Noah tó ti fi adúláwọ̀ pẹ̀lú àwọn Jebusite, Ephsite, Philistines and àwọn méje ní country yẹn tán fi fún Israeli. Lára ẹ̀ náà ni lónìí ó ti di ìbẹ̀lẹ̀ tí máa rí Jordan, ìbẹ̀lẹ̀ máa ti rí Libya. Wọ́n ti gbalẹ̀ ẹ̀ mọ́ lọ́wọ́ tán lọ́wọ́ Israeli. Àwọn gan tún gbé ta fún àwọn Egyptians pẹ̀lú àwọn Jordanians tó ń pè ní Arab tí wọ́n gbé nílẹ̀ yẹn dòní lónìí. Israel ti fi fún wọn, even though lára ẹ̀ náà ni wọ́n ti fún Egypt. Èyí tó ń tẹ̀ fún Egypt yẹn ni Ethiopia, desert ni ibẹ̀ yẹn ló ní gold, petrol, that is mineral resources tí à ń pè ní crude oil. Ọmọ wọn dẹ̀ gbé fún wọn, wọ́n ní pé kàn fi ṣe settlement kan wọ́n máa jagun mọ́. Ẹ rí i pé àwọn yẹ wọ́n ṣe èèyàn dáadáa, torí èèyàn wọn ló wà ń bẹ̀ yẹ tó ń pè ní Palestine yẹ.
kì í ṣe àwọn Philistine yẹn mo ti máa ń sọ fún lọ́pọ̀lọpọ̀ gbà. Ok, agbègbè yẹn wọ́n fi fún wọn bet kò jẹ́ tiwọn mọ́. Kí ló dé tí wọ́n fi pa àwọn ọmọ nílẹ̀ gangan tí Ọlọ́run fi ní kán run wọn kúrò ńbẹ̀? Ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ni wọ́n ń bọ òrìṣà. Ṣùgbọ́n Ọlọ́run tún sọ fún wọn pé kì í ṣe pé ẹ̀ṣẹ̀ wọn ló pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin gangan, torí pé Ábúráhámù la fi bẹ̀rẹ̀ fún wọn. Ìyẹn ni pé Ọlọ́run ò burú o, Ọlọ́run ò burú, ṣùgbọ́n ń kọ́ alẹ́ kọ̀ọ̀kan nǹkan tó ti ṣẹlẹ̀ kí Jésù tó wá sáyé ni. Ìyẹn náà pè ní eye for eye, tooth for tooth. And then ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ṣẹ̀ sọ́lọ́run kò ní dáríjì, ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ sẹ́mi mọ́ kò ní dáríjì. So mo bẹ̀ àwọn tó jẹ́ Yorùbá, tó jẹ́ Mùsùlùmí tàbí tó ní ìgbàgbọ́ nù kankan, má bá àwọn méjèèjì ṣeré tó ẹ pé òfin ní dọ́run. O lè má bìlífù ni pé èèyàn lọ sọ́run, ṣùgbọ́n tó bá débẹ̀ o rò pé ó easy ni, ó dùn láti sọ pé màá lọ sọ́run àpáàdì. Ó dùn tó bá lọ try ẹ̀ kó lọ kọ́ ẹ̀ bọ́ná wò, ọmọ gbígbóná, ọmọ ẹ tí mo sọ lẹ́ẹ̀kan tá a fi gbómi gbígbóná sílẹ̀, kó tọ́ ọmọ ẹ bọ̀ kó wò bó ṣe rí, kó àwọn nǹkan tí àwọn ọlọ́pàá àti ọkọ ẹ àti àwọn ará àdúgbò ẹ tó máa ṣe sí ẹ, tó dẹ̀ máa pè ẹ́. Tó wá páyà àtijọ́ ni àṣọ lókùúta pa ni. Àwọn 70s mo ti rí nínú ọjà tó ń sòkúta lu ìyá yẹ ní Mushin, wọ́n tún jó, wọ́n tún àgbò sórí àtàn mi tó ń dalẹ̀ sí for 3 days tí wọ́n lọ school báyìí. Màmá wò ń bẹ̀ ni, màmá wò ó di irun, mo máa rántí ẹ̀, irun ṣùkú ló dì, ìyá ẹ̀ sanra díẹ̀. So fi ṣeré, o lè máa lọ sí ọjà kò ṣí orí sí. Ghana ló jẹ́ kán bẹ̀rẹ̀ sí ṣírí sí nínú àárín ọjà nílẹ̀ Nàìjíríà or Yorùbá. Tó bá rí wọn complete láyé àtijọ́, ẹwà Yorùbá yẹn wà nínú ayé wọn. Àwọn ìyá àtijọ́ ni wọ́n ti bá tiwọn lọ, ṣùgbọ́n àwọn kan tó wà láyé o wọ́n ṣe mọ́. Nísìnyí àwọn rí àwọn ìyá wa gẹrun, èmi àtẹ̀fárí àwa dàbí ìyá olóòṣà. Tá a dẹ̀ tún rí àwọn ọkùnrin wa, àwa gẹrun wa báyìí, àwa dàbí báyà punk àmì nǹkan tó ń pè é, àwa dàbí àwọn ọmọ oníṣàngó. Ṣògo tẹ̀ máa ń dirun ni, àlárì, ìyẹn ni pé àwọn ẹrú ọba náà máa ń fa irun orí wọn bẹ́ẹ̀ yẹn. So ó ti di style. So tí a ṣáà ti gbé yàrá burúkú kan wá, ayé máa gbà á, nǹkan burúkú láyé like. Ok, ní Ezekiel 28:22 yìí ó ń ṣàlàyé àwọn kankan fún wa. Kristẹni ni ó dàbẹ̀ ni pé ẹni tó dáràn, ṣé mọ̀ wọ́n ní ẹni tá a bá fẹ́, ìyàwó tá a bá fẹ́, a máa ń fẹ́ ọmọ ẹ̀. Èèyàn lè ní ìyàwó 2, 3, 4, tí ẹ bá ti ní ìtẹ́lọ́rùn sí ìyàwó yẹn, ẹ ní fẹ́ ọmọ ẹ̀. Ẹ̀wọ̀n ló ṣẹlẹ̀ sí David láìkì ìyàwó kékeré yẹn. Oore ọ̀fẹ́ yẹn ló fi lè jẹ́ kí Solomon jẹ ọba. Solomon kọ́ ló yẹ kó jọba. So òwe Yorùbá yẹn ó wá sí ìmúṣẹ, ó dẹ̀ tó wà ní Bible náà. So now Ọlọ́run nífẹ̀ẹ́ wa, ẹ̀ẹ́dẹ̀rí pé ó dẹ̀ tún sọ̀kan, ó ní nígbà tó bá máa di ìkẹyìn ọjọ́, ìdájọ́ máa bẹ̀rẹ̀ nílé Ọlọ́run ká tó wá fi kan àwọn ẹ̀yà yòókù bíi àwa ń sìn, àwa mẹ́ta tá gbé ẹ̀sìn tá à ń sìn, oníṣẹ̀ṣe, Mùsùlùmí, Kìrìsìtẹ́nì. Ó ní kò tó ṣe ìdájọ́ lórí àwọn mẹ́ẹ̀ta yẹ, wọ́n á kọ́kọ́ ṣe lórí Kìrìsìtẹ́nì, nǹkan tó sọ nìyẹn. Ok, now a dẹ̀ ń sọ̀rọ̀ nípa Sabbath day. Ó jẹ Ọlọ́run lógún ṣùgbọ́n kò jẹ àwa èèyàn lógún. Ayé ń lọ sínú ègbé ìparun àwọn Kìrìsìtẹ́nì ni o, kì í ṣe Mùsùlùmí o. Mùsùlùmí kan sọ̀rọ̀ àìlẹ́nu ni, kì í ṣe àwọn Mùsùlùmí gbogbo wọn kọ́ ló sọ̀rọ̀ àwọn lẹ́nu o. Àwọn ọba kéréje tó wà láàrin wọn yẹ, àwọn olórí, àwọn olówó, àwọn ọlọ́rọ̀, because o ò lè jẹ́ olówó nínú kò jẹ́ Muslim kò jẹ́ olówó, wọ́n máa kọ ẹ sí yọ́yọ́, bọ́n ti máa pa ẹ̀ wọ́n máa wá. Kì í ṣe àwọn innocent Yorùbá o, àwọn tí ó wà nínú alákatakítí wọ̀nyẹn láàrin wọn, àbí àwọn tó yẹ pé Sátánì dídì gbé wọn sínú ayé láti máa lò gẹ́gẹ́ bí irinṣẹ́, àwọn yẹn ló máa ń dá wàhálà lẹ̀. Ṣé rí news pọ̀ fún wa,
láti gbọ́. Ṣe rí arákùnrin kan, àwọn méjì máa sọ̀rọ̀ nípa wọn. Ẹlẹ́sìn méjì ni, kò sí nǹkan tó kàn mí oníṣẹ̀ṣe yẹ àwọn ni tó bá jẹ́ kìrìsìtẹ́nì, tó bá jẹ́ muslim, òun ṣàìsàn ni ó lọ sí hospital kò sí ìwòsàn, that's your next place láti lọ. Tó bá dẹ̀ jẹ́ mùsùlùmí, ó tẹ̀ ní ìdí láti fi pamọ́. Ó ní sọ pé òun ṣẹbọ o, wàá ní ó jẹ́ eléwé ọmọ. Eléwé kí ló ń jẹ́ eléwé ọmọ? Ìyá mi eléwé ọmọ ni, mo stop ẹ̀ ní kó tó di pé Ọlọ́run ti wá gbọ́kànlá, kó tó di pé ó kú, tí Ọlọ́run wá ṣe kí ni tó jí padà since 1990s. Okay, ká tún padà sí orí ọ̀rọ̀ wa. So mùsùlùmí wọ́n ní àǹfààní tí wọ́n fi ń ṣe, ẹ rí pé wọ́n ní ògògó, tí n bá ṣe mistake ni o, wọ́n ní pé ó ń ṣàìsàn, ó ní jẹjẹrẹ, ó ń lọ sí ipò tó yẹ pé ó ti dé stage 4, ó sọ ó lè pa á. Wọ́n á ń wá àwọn ìrànlọ́wọ́, àwọn ọmọ ẹ̀ ń pariwo, ọmọ obìnrin méjì wọ́n ti à ń pariwo, wọ́n yẹn ń pariwo síta. Àáfàá jáde, àdẹ̀rí àwọn èèyàn ti ń jáde. Wọ́n á wò ó pé pẹ̀lú gbogbo nǹkan tí mùsùlùmí ń sọ tí ó yẹ kí a máa rí yẹn lọ́wọ́ àáfàá, a ti rí àwọn kìrìsìtẹ́nì náà, a ní kó já ewé léyìí, kó já ewé tọ̀hún. Ṣe rí nǹkan tá à ń pè ní bíbélì láyé àtijọ́, Old Testament, ó gbà láyè, ó ní ewé bẹ́ẹ̀, Ọlọ́run dá ká máa fi jẹun, oúnjẹ ẹ̀fọ́, oúnjẹ kìnìkan, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, oúnjẹ nìyẹn. Ṣùgbọ́n oògùn ó yàtọ̀ sí oúnjẹ. Lóòótọ́ dẹ̀ níná àwọn ewé kan wà, àwọn ewé kan wà tó yẹ pé àwọn igi yẹn tí nígbà ọ̀gbẹlẹ̀ tẹ́ bá ń jẹ ẹ̀rọ pé ẹ̀ ń jẹ ẹ̀gúsí, ó dáa fún ibà. Mi tẹ̀ wá mọ orúkọ ẹ̀ mọ́, Ọlọ́run dẹ̀ ṣe mi lè dárúkọ ẹ̀ fún yín, kí n tẹ́ mọ́ mi ní dárúkọ ẹ̀ because àlọ́ máa jẹ́ torí kó má bàa ṣe bà. Èkejì mi ó máa ń jẹ́ ìyẹn, ó wá láti ilẹ̀ Middle Belt, Ìgèdè ni, ó láìkè gan, ó ṣàìsàn, ó ná gbogbo owó tó ti pa lọ́dún kan, ó ná sórí àìsàn. Tìbí ewé àgbo là ń jẹ. Ok, kì í ṣe pé àdìdì jẹ́ torí àgbo bẹ̀tì, àwọn nǹkan tó wà lóko ń gbà yẹn nìyẹn, nígbà ọ̀gbẹlẹ̀ ò lè rẹ́fọ́. Now kí mò ń sọ ni pé tó bá jẹ́ ọ́ní tó bá máa jọ́ ṣàká kó jọ́ ṣàká, tó bá fẹ́ jọ́ ṣòkò kó jọ́ ṣòkò, ìwé náà ṣàkọ́ ṣòkò. Problem tí àwa ní nìyẹn. Àwọn tó bá gbọ́ òyìnbó tí a lè sọ Yorùbá wọ́n láti understand, àwọn bàbá má lè jẹ́ bẹ́ẹ̀ ni, torí ogun la wà yá lè máa ṣe ká fi gbogbo ẹ̀ máa sọ òyìnbó náà, a kàn máa sọ tíntìntín ni. Ok, now ní ìdí tó yẹ pé kìrìsìtẹ́nì ni ọ̀rọ̀ Ọlọ́run bá sọ̀rọ̀ ní àkókò yìí, mo ti ń béèrè látàárọ̀ pé kí ni ó máa ṣẹlẹ̀ lónìí, ó dẹ̀ ń sọ fún mi pé kí n má wọ́rì. So ó dẹ̀ títí dáhùn, kí n má wọ́rì, kìrìsìtẹ́nì ló fẹ́ bá sọ̀rọ̀. So mo ní àwọn nǹkan púpọ̀ láti fi hàn fún wa, bẹ̀tí mi nílè fi hàn fún wa lónìí torí pé à ní time, bẹ̀tí ní Saturday Ọlọ́run ní pé tó wá dìgbà yìí kí n wá sọ fún wa. Mo ń sọ nípa ẹlẹ́sìn méjì tó jàjòjì nílẹ̀ Yorùbá. Pásítọ̀ a gbọ́ bó ṣe da petrol sí ìyàwó ẹ̀ tó sọnà sí, kékeré nìyẹn. Adìẹ wa sọ pé kì í ṣe pásítọ̀, akéǹjẹ̀ lánàá fún wa pé kì í ṣe pásítọ̀, very good. Ṣùgbọ́n ìmí tún ṣẹlẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ la tún rí, tó jẹ́ pé ìròyìn ìtìjú tí ò yẹ kéèyàn gbọ́ ló ń ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì, tí nínú ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ wọ́n pa obìnrin ẹ̀ sínú ṣọ́ọ̀ṣì, wọ́n dẹ̀ gé ọwọ́ ẹ̀ lọ nínú ṣọ́ọ̀ṣì. So kí lẹ fẹ́ sọ ń sìn? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ tó ń fi ìkìlọ̀ fún àwọn Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin kìrìsìtẹ́nì, pé ẹ̀yin ni gangan ni ẹni tí
òun nífẹ̀ẹ́ sí tóun dẹ̀ fẹ́ ṣe kí ni tóun fẹ́ kọ́ ní ọ̀rọ̀ òun. ẹ̀yin lẹ́ni ẹ̀ mọ̀ ẹ̀yin lẹ́ni ẹ̀ gbàgbọ́ nínú bíbélì ọjọ́ sábàdé yẹ ẹ pátì ẹ lọ yan ọjọ́ burúkú ọjọ́ tó Ọlọ́run yàn fún yín ẹ wá yìí mọ́ Jésù lẹ́sẹ̀. àwọn Jewish Israel wọ́n kórìíra kìrìsìtẹ́nì nítorí pé Jésù wọ́n kórìíra Jésù ju kíre lọ wọ́n gbà pé Jésù ò tí wá ó ń padà bọ̀ ó ti máa wá. Mùsùlùmí àwọn gbà ipò ti wá pé ṣùgbọ́n ń padà bọ̀ wá kó àwọn èèyàn fẹ́ ṣùgbọ́n Israeli ń retí first time tó máa wá because eléyìí tó wà yẹ criminal ni ọ̀nà tó dẹ̀ fi jẹ́ criminal ẹ̀yin lẹ́ wá bàjẹ́ pátápátá ẹ̀yin àti Constantine pẹ̀lú devil ni ẹ bàyẹ̀ jẹ́ ìyẹn Sátánì. ọ̀nà owó lẹ́ fi bàjẹ́ ẹ lọ yan ọjọ́ Sunday ẹ nítorí pé Jésù kú ó jíǹde lọ́jọ́ Sunday so èrèdí yẹ ló jẹ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì ní Sunday. ẹ mú bíbélì yín ẹ sọ̀rọ̀ ẹ̀ kodò àwọn pásítọ̀ yìí tó ń ṣe pásítọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ kodò ẹ dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn náà wọ́n dẹ̀ mú tọ́ ó máa ń bà mí nínú jẹ́ lójoojúmọ́ tí n bá ti ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò bà wá nínú jẹ́ abẹ̀ tí ń dẹ́ṣẹ̀ inú Ọlọ́run dùn sí wa. a rí àwọn èèyàn wa gbogbo ní gbogbo àgbáyé bọ́n ṣe ń dojúkọ wọn nítorí pé wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run yẹ ẹ jẹ́ kí wọ́n á ṣe sáǹpù fún wa. nílẹ̀ Haúsá ó ń bọ̀ o nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n nǹkan tí a ò mọ̀ ni pé wọ́n ní tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ sí èèyàn ó ń kíyàn nílò nìyẹn. wọ́n ní nígbà tí pàṣán tó bá ti fi na ìyálé ó wà lórí àjà tó máa fi na ìyàwó wọ́n na àwọn ilẹ̀ òkè ọya lọ́wọ́ pẹ̀lú pàṣán. mo láti padà sẹ́yìn ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ ti Yorùbá ìtàn ká tó padà sórí ti pàṣán tó fi nà wọ́n nílẹ̀ Haúsá tí Ọlọ́run fẹ́ ká tètè kíyèsí. ok now pásítọ̀ yẹ nǹkan tí wọ́n ṣe òun ni pé wọ́n kóra wọn jọ wọ́n wá ń sọ fún Tinubu ẹ máa gbọ́ o eléyìí wà very very important torí ibi tí a ti fẹ́ lù sí ìrìnàjò yẹn ní Ọlọ́run máa ń fẹ́ kán fọ́ kan ọ̀rọ̀ ẹ̀ kéèyàn máa túṣe tàbí kí èèyàn máa try láti make sure wípé Ọlọ́run yẹn ò exist ó máa ń dùn kéèyàn jẹ́ bàbá àyàn kéèyàn máa bọ̀ láti ibi iṣẹ́ kọ́mọ yẹn rí bàbá yẹn ó dẹ̀ ní ṣíọ̀ kó pò ṣe nonsense useless father tó bá tẹ̀ sọ síta tó gbójú sókè báyìí tó jóun àti bàbá ẹ̀ tó ṣe mẹ́rin tó dẹ̀ kúrò ń bẹ̀ tó dẹ̀ ń bá tiẹ̀ lọ bàbá ẹ̀ dẹ̀ wá gbẹ́rù kò gbà lọ́wọ́ ẹ̀ ẹ jọ ní ọkàn bàbá yẹn báwo ló ṣe máa rí. ìkejì ẹ̀ ó sáré tí bàbá ẹ̀ dádì ẹ̀ káàbọ̀ gba ẹrù yẹn lọ́wọ́ bàbá ẹ̀ ta ni bàbá máa fẹ́ràn ta ni bàbá máa níkòrira kí ni bàbá máa ṣe ìfúnra yín dáhùn ẹ̀dára yín lóhùn ní orí pọ́ìntì yẹn bí ó ṣe rí sọ Ọlọ́run nìyẹn o ẹ̀yẹ kìrìsìtẹ́nì àti Yorùbá bẹ́ẹ̀ ṣe rí lọ́wọ́ Ọlọ́run nìyẹn so nǹkan tẹ́ bá ti ń ṣe ẹ ṣe kẹfògo fọ́lọ́run. now kí ni àwọn pásítọ̀ yẹn wá sọ wọ́n wá ní pé ṣé ẹ rí o ẹ gbọ́ látẹnu wọn ẹ gbọ́rọ̀ látẹnu wọn nǹkan tí wọ́n sọ. ok wọ́n ní bí nǹkan tó ń sọ yìí Tinubu all pastor kọ́ o àwọn pastor kan wọ́n kóra wọn jọ wọ́n sọ fún Tinubu pé tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yìn tán o kò kan gágárá ẹ kò kú kúrò ńlẹ̀ ẹjọ́ ta ni ẹ rò pé àwọn pásọ̀ wa yàn sìn ẹ̀ṣẹ̀ Tinubu mo fẹ́ kẹ́ sọ ẹ tètè dá mi lóhùn kí ni ẹ̀ṣẹ̀ Tinubu tí àwọn pásọ̀ náà ò fẹ́ Tinubu ẹ dá mi lóhùn kíákíá tẹ́ rò pé à ń slow jù mi rò pé àmọ́ àṣà nìyẹn ok ẹ̀ṣẹ̀ tí wọ́n rí lọ́wọ́ Tinubu òun ni pé ó jẹ́ mùsùlùmí Rẹ̀mí ìyàwó ẹ̀ kí ni o pásítọ̀
ní ṣọ́ọ̀ṣì wo ẹ máa sọ fúnra yín ẹ lọ wádìí. Okay now Tinubu ó ṣe àní Yorùbá ní oríṣiríṣi nǹkan tán lè kà sí lẹ́sẹ̀ bẹ̀tẹ̀ rántí wípé mo wá ń béèrè fún second option tí ẹ̀yin ní another option tí ẹ rò pé àwọn pásọ̀ yìí ní tó wà lọ́kàn wọn tí wọ́n ti sọ síta tàbí wọ́n tẹ̀ ti sọ tí èmi ò gbọ́ ẹ rò kí lẹ rò pé tún jẹ́ ìbéèrè tún mí nìyẹn o gbogbo adákẹ́ àsọ̀rọ̀ o èwo tún ni kí wà lọ́kàn wọn tí ẹ lè tún rò ta ló fẹ́ fi ṣe substitute now for their own safety as a pastor in Nigeria or in Yoruba land. A lè dáhùn. Okay, ẹ jẹ́ tún dá wa lóhùn. Ọlọ́run àgbà wa o. Bóyá Ọlọ́run fàyè gbà pé kí n lè máa sọ̀rọ̀ lọ kí n máa sọ̀rọ̀ máa sì gbì torí pé àti ẹ̀ ní time náà. To talk the truth, time ti ń tó. Now, nǹkan tí ó ti jèrò ọkàn wọn ni wípé Obi Kristẹni ni, ọmọ South ni, Igbo ni, èèyàn dáadáa ni, ó dáa ju Tinubu lọ, and ó ti young ju Tinubu lọ, and á jẹ́ èèyàn ọ̀n yí èbò tí ìjọsí ẹ̀ tó kó máa lọlé. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ohun rere wo lérò kó lè tọwọ́ Obi jáde as a normal person? And then kílẹ̀ yín ronú ọkàn yín apart from spiritual kẹ má tẹ̀ ronú pa tẹ̀mí kẹkàn jókòó kẹ lajú báyìí pé kílẹ̀ rò pé ó yẹ kó jẹ́ ló yẹ kó nínú àwọn mẹ́rẹ̀ẹ̀ta tó fẹ́ jẹ́ ó tẹ̀ di mẹ́rin ilé ọmọ àlè ti Ọ̀yọ́ state òun náà máa ń fẹ́ di president ó di mẹ́rin ok mi orúkọ ẹ̀yẹ ò tẹ hàn síta gbangba but ó ṣà òun náà fẹ́ gbórí síta pé òun náà ti di èèyàn ok ká ṣàkóso mẹ́rin nínú àmẹ́rin ta lè rò pé ó lè satisfy gbogbo Nàìjíríà or Yorùbá torí Yorùbá à ń fẹ́ dádúró ta ló lè jẹ́ ká dádúró náà mẹ́rin ta ló nífẹ̀ẹ́ Yorùbá náà mẹ́rin kò sẹ́ni tó lè wá dùn simple thing nǹkan tó yẹ kọ́ ọmọ kékeré lè dáhùn Tinubu ẹ ṣe Tinubu ni ẹni tí 100% spiritually physically tí Ọlọ́run máa yàn ẹ jẹ́ ká mú tu padà o Tinubu ni very good so àwọn pásọ yẹ ṣé orú pásọ yẹ ó yẹ tí èèyàn bá jẹ́ mẹ́bà wọn yẹ kó máa tẹ̀lé wọn lẹ́yìn bọ́n ṣe gbé wa gbàgbó nínú ẹ̀mí tí wọ́n gbé kírísítẹ́nì lọ sínú igbó nìyẹn o wọ́n ti fẹ́ gbé Yorùbá lọ sínú igbó Awólọ́wọ̀ ọ̀hún rí o ọ̀hún mọ̀ bó ṣe kú o ọ̀hún mọ̀ tán o ọ̀hún sínú ayé ọ̀hún tí dàgbà báyọ̀ ọmọ ọdún 5 ni wọ́n báyọ̀ ọmọ ọdún 10 ni wọ́n ọ̀hún mọ̀ tán ok ọ̀hún dẹ̀ tí ọ̀hún rí nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá kejì tí wọ́n tún pa ọ̀ kàtẹ̀ tó wá sọ eléyìí tó jẹ́ lọ́ọ̀yà fún gbogbo Áfíríkà ńgbà yẹn ìyẹn ni Ige ọ̀hún rí o ọ̀hún dẹ̀ tún wá rí eléyìí tí ó jẹ́ last tí wọ́n pa ìyẹn ni MKO ọ̀hún rí ọmọ tán o ọ̀hún rí Ìgbòho tó bá ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run ó máa ń sọ fún wa pé Ọlọ́run yan Ìgbòho kò sẹ́ tó sọ fún mi Ọlọ́run kọ́ ló sọ fún mi tú ẹ̀mí ẹ Ọlọ́run ni mo fi mọ̀ ok mo ń sọ fún wa now àwọn onífá ti wá mọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ maybe they know before me no they yeah àwọn mọ̀ ṣáájú mi àwọn náà ti ń sọ̀rọ̀ síta àná Yorùbáwùyí ó ṣe àwọn bàbá gbàgede náà ó sọ̀rọ̀ nípa ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé mi ti sọ fún aláti sábàdé mo ti sọ program mi fún sábàdé but ó máa ń tí a bá ṣe program àwa ò máa ń rìkọ́dì lẹ́sẹ̀kẹsẹ̀ torí àwa tent maker ni wá so à ní time láti ṣe eléyìí tó yẹ pé Yorùbáwùyí tó máa ń ṣe ìyẹn tó yẹ pé a jẹ́ live wo wọ́n máa gbé ìkànnì wa lọ ní within a second náà máa gbé lọ ká tó bẹ̀rẹ̀ báyìí ti gbọ́ wọlé ṣé àwa tẹ́ àtẹ̀lé tí ó difficult fún wa lebele làwọn á lọ ṣe ti orú ti Yorùbáwùyí yẹ tí a máa ẹ pa o ẹ ṣe ẹ̀yin náà máa wo bí Yorùbáwùyí ṣe máa ń pariwo ẹ jọ ẹ mute
ẹ máa múnú bí ni many times ni mo ti wò pé èmi ò nífẹ̀ẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ tìgbà tó yẹ pé iṣẹ́ Ọlọ́run ni èèyàn lè kọ́ that's why tó yẹ pé àfi ń ṣe ilé ìta ń ṣe yìí pé hàn nílé flag wa so àánú ẹ̀ ṣe mí lánàá wọ́n flag ẹ̀ seriously ni ó ti wá nígbà àkọ́kọ́ wọ́n flag ẹ̀ ń lè jáde ó tẹ̀ ìgbà náà ó ní kì í ṣe flag bẹ́ẹ̀ tó ṣà níṣòro nípa ẹ̀ kó tó túnṣe lẹ́ẹ̀kejì okay now ó dẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ torí pé ayé ò fẹ́ wọn. Now ìròyìn pọ̀ bẹ̀tí mi ní time láti ṣàlàyé gbogbo ẹ̀ so èrèdí yẹ àwọn yẹn náà ti mọ̀ àwọn onífà ti mọ̀ wọ́n ti sọ nípa ẹ̀ bàbá yẹn dẹ̀ sọ nípa ẹ̀ ọjọ́ Saturday tí mo ń sọ fún wa lọ mo ní pé even mo ti repeat ẹ̀ mo ní àtẹ̀rẹ́ ni béèrè rí pé program yẹ o ẹ jọ ẹ fún wa ní link yẹ o ká tẹ̀ gbọ́ gbogbo story ẹ kò sẹ́ tó nífẹ̀ẹ́ sí torí àláyọ̀ láti gbọ́ bẹ́ẹ̀ náà ni Yorùbáwùyí bó ṣe ń sọ̀rọ̀ yẹ wọ́n kàn ń wò ní ọ̀n tẹ́ sọ pé àwọn like program ẹ̀ ọ̀n bá ṣe kí ló ń pè é ìyẹn ni pé kí èèyàn máa type pé ok pé òun like nǹkan tó ń ṣe o kán dá sọ̀rọ̀ ọ̀n bá dá sọ̀rọ̀ yẹ so ó ṣe àwọn gbà tó tiẹ̀ yọ̀ọ́ náà tẹ̀ dákẹ́ tó má tẹ̀ máa flag nǹkan flag wa ó ti sùn ó náà òun ò sọ̀rọ̀ mọ́ kán tẹ̀ máa bá type kán máa sọ̀rọ̀ pé ok nǹkan tó ń sọ yóò dá bẹ́ẹ̀ ni hàn gbí wọ́n dẹ̀ pọ̀ 300 to 400 àwọn èèyàn ló wà ń bẹ̀ hàn tẹ́ bá ṣe anything wọ́n kàn ránjú mọ́lẹ̀ ni nítorí pé kí ni ó jẹ́ òtítọ́ ní nǹkan tó ń sọ nǹkan tó dẹ̀ lè ran Yorùbá lọ́wọ́ nìyẹn wọ́n fẹ́ gbọ́ ẹ máa béèrè àwọn ọkàn ayín kí ni problem wọn bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ wa ẹ rí i pé ní Saturday yẹn àárẹ̀ àwọn tó ń sùn àárẹ̀ àwọn tó ti sọrí kọ́ ọkàn wọn ò sí bẹ́ẹ̀ wọn ò nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ sì ní ikú ń bọ̀ now ẹ jẹ́ ká padà lọ sí Òkè Ọya Òkè Ọya ní sample bó ṣe ń pa wọn ní Plateau mo sọ fún wa yìí pé ojoojúmọ́ náà ń pa wọn níbẹ̀ yẹn ẹni tí ọ̀rọ̀ kàn á kàn gbọ́ fẹ́rẹ́fẹ́ nú ẹ̀ ni ìbẹ̀rẹ̀ nìkan la máa play fún wa tó bá di ọjọ́ Saturday a fi ṣe program àti ti the other fellow náà ní nọ́ọ̀tì ẹ̀ náà ni torí àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kìrìsìtẹ́nì ló ń bá sọ̀rọ̀ a sọ pé kò sí nǹkan pa kìrìsìtẹ́nì kò sí nǹkan this is international program CBN àwọn òyìnbó ni kì í ṣe dúdú o ṣùgbọ́n ibi tí ogun ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ti ń gbèrò yẹn wá fún wa lóòótọ́ ọ̀pọ̀ wa láti sọ̀rọ̀ níbẹ̀ wọ́n ṣe ń jólé wọn wọ́n ṣe bí wọ́n ṣe ń pa wọ́n so àgbọ̀ kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé Ọlọ́run fẹ́ ká lè mọ̀ yìí pé wàhálà wà àwọn tó ń pa wá wọ̀nyí wọ́n máa ń lọ fún tírénì gidi gan kẹwàá wo tírénì tó ń gbà tó ń jẹ kan tó lè wá ṣe kíni láti wá máa lọ jagun àwa Yorùbá tírénì wo là ń lọ yàtọ̀ sí ẹ̀yìn rí bàbá Ìgbòho kó lọ máa ṣe tírénì up down nínú kòtò kó máa kó lẹ́gba tí bàbá Ìgbòho ṣe rí yẹn àbò ń ṣe fún àwọn ọmọ sójà ẹ̀ èrèdí tí Ìgbòho fi wá mo ti ṣàlàyé fún wa wọ́n tẹ̀sọ́ débẹ̀ lánàá wípé ó padà wá bí ó lè jẹ́ pé a ti ń sọ fún wa tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé Ọlọ́run rán níṣẹ́ ó mọ̀ wípé àwọn kìrìsìtẹ́nì máa fẹ́ lòun mo dẹ̀ ní pé nísìnyí ẹ rí i pé ìrere tó ń tàn nílẹ̀ Yorùbá ni padà sílé lọ sí àwọn abúlé yín sí agboolé yín àwọn nǹkan tí ẹ ń ṣe ẹ lọ gbélé arugẹ that's a good news right nǹkan tí kìrìsìtẹ́nì fẹ́ nìyẹn kìrìsìtẹ́nì òde àwọn mọ̀ ẹ́ pé torí wọn náà fi ń jagun rí nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé dípò tó máa fi rí èyí tó wà ní igunmú wọn so màá fi díẹ̀ hàn fún wa ní ọjọ́ sábàdé ká lè mọ̀ wípé
ṣé ẹ̀yin Yorùbá yẹ tẹ́ jẹ́ Kìrìsìtẹ́nì yẹ nǹkan tó ń bọ̀ á bá yín Ìgbòho lè bá yín sẹ́tù ẹ̀ mò ń sọ fún wa defend tó lè defend ọ̀tọ̀ ni ṣùgbọ́n ilé tó ẹ pé máa bá ẹ̀mí àti ikú physically spiritually lọ kò lè dá sí yẹ ó ní stage tó ẹ pé kò ní ṣe ṣùgbọ́n bó ṣe ń dùn yẹ ẹ rí i pé ó ti gba àwọn yẹn lẹ̀ àwọn tó wà nínú gbóhùn yẹn ó dẹ̀ ti ń gba àwọn ẹ rí i pé láti gbà tó ti dé gbogbo àwọn èèyàn wa tó wà nínú gbóhùn wọ́n ti ń release wọn wọ́n ti tó kó àwọn míì lọ ṣé ẹ rántí news kan tá a sọ fún wa níjẹta pé ní gómìnà wà ń bẹ̀ ọ̀gá àwọn ọlọ́pàá wà ń bẹ̀ ní Ondo tí wàhálà ṣẹlẹ̀ ń bẹ̀ ó ti di news dáadáa ń sìn so ẹ rí àwọn nǹkan wọ̀nyí ẹ dẹ̀ mọ̀ díẹ̀ ẹ mọ̀ yí pé àwọn pásítọ̀ yín àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ gbẹ́júlé ó máa disappoint yín ẹ̀yin ní kẹ́ má disappoint ara yín ìdájọ́ inú ṣọ́ọ̀ṣì ló ti máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ fi yín ṣe yànga lójú àwọn ayé pé kẹ́ lè mọ̀ pé èmi kọ́ ló ṣàkọ́ Báíbù sí ó fẹ́ bá yín sọ̀rọ̀ ó fẹ́ ṣí yín níyè ó fẹ́ tún nǹkan ṣe gbogbo nǹkan tó dẹ̀ nídìí ó ti ṣe gbogbo ẹ̀ sílẹ̀ náà gbàtẹ́ pẹ́ lè ṣe ó jẹ́ kán padà sínú èébì wọn kán lọ gbé ìṣẹ̀ṣẹ̀ wọn dìde torí pé ẹ ti fèèlì ẹ dẹ̀ ti fèèlì àwọn olórí yín àwọn ló mú ìrere wá àwọn ló mú bí ẹ ṣe lè máa kọ ìwé bẹ́ẹ̀ ṣe lè máa kà bẹ́ẹ̀ ṣe lè máa lọ lóyìnbó àwọn tó mú wá àwọn ni ẹ̀sìn àjòjì wọ̀nyí àjòjì ẹ wá gbà tán ẹ sọ di yẹbẹyẹbẹ ẹ sọ di ríra tí àwọn ọmọ yìí sì sìn even àwọn àgbàlagbà wọn ti wá even ọ̀pọ̀lọpọ̀ ti padà tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ókè báwo ni ọwọ́ ṣe máa disappear nínú ṣọ́ọ̀ṣì tá bá tẹ pààyàn tí èèyàn bá tẹ kú sínú ṣọ́ọ̀ṣì ọwọ́ ṣe wá lọ bọ́ì kan ìṣẹ̀lẹ̀ sí tí wọ́n gé ọwọ́ ẹ̀ tí àwọn ṣé OPC ló tẹ̀ pé OPC náà ni tán gé ọwọ́ ẹ̀ tán fún lọ́wọ́ ẹ̀ ọlọ́kadà ni o láàárọ̀ kùtùkùtù ẹ fún mi ọwọ́ mi ẹ fún mi lọ́wọ́ mi dòní kéèsì ẹ̀ wà ní kọ́tò wọn gbọ́wọ́ yẹn fún wọn ní ọ̀dọ̀ àwọn abáṣe ọwọ́ mi ọwọ́ mi artificial ọwọ́ yẹn ń dùn gbé sókè báyìí àwọn mélòó lárí àwọn mélòó sọ àtẹ̀ ń gbàtẹ́pẹ́ ẹ̀tẹ̀ níná tẹ́ ẹ̀ bá níná ẹ̀ tí ní kíná porúkọ ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì tẹ́ máa fi rí tó bá tẹ́ ń pílẹ̀ náà máa róòlù ni a máa róòlù látàrí ọ̀dàlẹ̀ ó dẹ̀ jẹ́ dátà yín àwọn olè àwọn fi ń mèkì owó ṣẹ́rí owó yẹ ẹ̀ ń ṣàrí àwọn owó tó bàjẹ́ tí wọ́n ṣẹ̀ kó jáde láìpẹ́ yìí nígbà tó fẹ́ ṣe election yìí tẹ́ pé ọmọ ibi tó ń kó sí wọ́n ti gbàgbé ẹ̀ ẹ̀mí Ọlọ́run ni ara wọn níyè ni báwo lè ṣe ń kó ṣẹ́rí àwọn warehouse tó wà dọ́là sì mú sọ yìí ò kì í ṣe náírà o wọ́n pọ̀ rẹpẹtẹ tí ẹni tó ní òmọ́mọ́ tó rántí ṣé ẹ tó wà state of coma tí ó lè rántí nǹkan tó ṣe mọ́ kò lè rántí so owó yà máa waste torí owó ẹ̀jẹ̀ ni owó ẹ̀jẹ̀ àwọn owó tó yẹ pé wọ́n bà inú ayé èèyàn jẹ́ so owó yẹ tó má tẹ̀ gbé fún yín gangan ẹ̀ nípìn nínú wọn ẹ máa wo bí àwọn Fúlàní ṣe máa ṣe tí wọ́n bá gbé fámìlì èèyàn tí wọ́n bá san owó tán ní kó wá san tó bá gbówó yẹ wá á fún lára ẹ̀ tó bá gbóúnjẹ wá á ní kó bùjẹ lára ẹ̀ tó bá ní májèlé àjọ wọ́kú ni wọ́wọ́ àwọ́kú ni kì í ṣe àwa nìkan so ọ bẹ́tà fún ẹ kò má gbógun sí tó bá gbógun sí tẹ wá dọ̀dọ̀ wá àjọ máa jẹyàn yẹn ni so àjọ máa wọ́kú ni ṣe rí pọpọlọ wọn pé so à ń dẹ̀ wá fún ìdí tó ń fi ìyẹn ni pé in case ikú bá wà ní oúnjẹ yẹn nìyẹn ókè owó yẹn ń kọ́ kí ló tó máa fi fún ẹni tí ọmọ ẹni yẹn ẹni tó lówó yẹn tó máa fi ń fún lára ẹ̀ ìyẹn ni pé tó bá ṣépè wọ́n ní tí wọ́n bá ṣépè fún ewúrẹ́ àfẹ́pè fún elépè ni so èpè tí ẹ bá ti ń ṣẹ́ fún àwọn Fúlàní tó jí yín gbé
èpè máa padà sọ́dọ̀ fámìlì yín tí àwọn tú sílẹ̀ àjọ náwó yẹn ni kó tẹ̀ ṣe 1,000 náà fún kó ṣe 5,000 náà fún nínú 50 million or 20 million or 30 million tó ń béèrè eyekeye tẹ bá wù kẹ́ kó sílẹ̀ ń bẹ̀ á dẹ̀ fún ní kékeré ń bẹ̀ máa bá ti lọ ìyẹn owó tẹ gbà yẹ èpè tẹ bá ti ṣẹ́ orí ló ń padà bọ̀ kí ẹni pọ́npọ́n bẹ́ẹ̀ ẹ wò ẹ jẹ́ ká lọ gbàdúrà ìròyìn pọ̀ bẹ́ẹ̀ kò sí time màá kàn rọ̀ wá ni pé ẹ tẹ̀lé wíìlì lẹ́yìn ẹ má tẹ̀lé èèyàn lẹ́yìn ẹ jẹ́ kí tí ò bá yé yín ẹ lọ sínú Google ti da fóònù tẹ́gbé dání ẹ̀mí yín kejì nìyẹn ó lè darí yín ẹ nílò èèyàn láti tọ́ yín sọ́nà and the next thing tó kù ni pé ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ because sometimes Google lè tàn yín jẹ torí ẹ pé èèyàn ló kọ́ wọ́n lè kọ̀ọ̀kan kúkọ̀ síbẹ̀ so pàápàá jùlọ nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ tí ò sẹ́ni tó ń gbọ́ ṣé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin ìyẹn ní Kwara níbi táwọn Yorùbá wà la fẹ́ sọ nípa ẹ̀ tó yẹ pé Fúlàní wá di Ọlọ́run nínú ìlú wọn láti ya 2000 maybe 2020 wọ́n ti gbàlú yẹn mọ́ ọ lọ́wọ́ ó di wípé wọ́n wá dẹrú nínú ìlú ara wọn kò dẹ̀ sí Yorùbá tó ń sọ̀rọ̀ mi rí oníkànnì tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ó jẹ́ ìbànújẹ́ ó wọnú ọkàn mi lọ wípé báwo lọ̀rọ̀ ṣe lè rí bí eléyìí ní ìlú tí ọba wà tí ìjòyè wà àwọn tá à ń gbọ́ ó yàtọ̀ sí àwọn yìí tó dẹ̀ ń pa wọ́n ní gbogbo ìgbà lójoojúmọ́ bàbá mo wá gbàdúrà pé eléyìí ń fi hàn fún wa wípé àwọn wọ̀nyí kì í ṣe pé wọ́n bá wa ń ṣeré wọ́n sọ fún wa wípé àwọn ò nífẹ̀ẹ́ wa tó dẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìyá wa fúnra wa la fà sórí ara wa bẹ́ẹ̀ ni ẹ̀ ń fi ìfẹ́ tẹ́ ní sí Yorùbá hàn fún wa ni pé ká lè mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ wa ju gbogbo ayé lọ òun ló jẹ́ kẹ́ fún wa ní gbogbo àlùmọ́nì tẹ́ fi fún wa àtọgbọ́n àti ìmọ̀ àtòye àti èdè àti ohun gbogbo tó yàtọ̀ tó rọrùn ní gbogbo ayé lẹ fi fún wa èdè wa àti àwọn òwe wa ó yàtọ̀ sí gbogbo èèyàn kò sẹ́ni tó ní gbogbo èyí ó fi hàn fún wa wípé ẹ nífẹ̀ẹ́ wa pàápàá jùlọ à ń jagun ẹ ti fún wa ní oore ọ̀fẹ́ ká ní agbára tó yàtọ̀ sí táwọn èèyàn yòókù láti lè fi gba ara wa sílẹ̀ pé ká lè mọ̀ wípé ó yẹ ká fi respect fún yín ká gbà yín gbọ́ torí pé kì í ṣe wípé Ìgbòho ó gbé wá tàbí wọ́n gbé fún láti ibì kan ṣùgbọ́n ẹ̀yin fún ní àǹfààní wípé kó wá darí wa ká lè mọ̀ wípé agbára yìí náà wà nínú Jésù Kristi tí ẹ pé ẹ ti ń polongo ẹ̀ tẹ́ ti ń ṣe ẹ lè jí òkú dìde kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ìyẹn ni ẹ ń sọ fún wa pé káyé lè rí oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa káwọn náà lè mọ̀ yí padà ṣùgbọ́n a kọ̀ láti yí padà abẹ̀yìn ni Ọlọ́run wa ẹ ṣàánú fún wa ẹ má jẹ́ kí tiwa di sí ọ̀rọ̀ yín ohun tá a béèrè ní ẹ wá ṣe jù béèrè wa lọ ní orúkọ Jésù Olúwa la gbàdúrà àmín 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 orúkọ Jésù. àwọn Fúlàní tó ń gbé ọ̀dọ̀ wa ní ìyá 2020 tí wọ́n jó gbogbo ìlú wa wọ́n pààyàn wọ́n jó gbogbo ìlú wa till date ìjọba ò sí kankan láti ìyá 2020 in fairness to them government worst effect torí àwa la wà ní agbami boundary between Kwara and Kogi lata banded fellow local government àwa pẹ̀lú baba ńlá là ń pààlà pẹ̀lú àwọn ìsọ̀lú ní Kogi so the grazing reserve that is there ni àwọn people wá lọ tẹ̀dọ̀ sí so ìgbà tí wọ́n tún pa àwọn ọlọ́dẹ wa over 100 people were killed last year over 100 vigilantes were killed àwọn aráàlú mi àwa la bẹ́ẹ̀rì àwọn òkú yẹn ìjọba ọ̀sọ́ kankan not even the local government ní Patigi we reported this case
to the appropriate authorities as of local government. Olo Sumawa now. Until last week. Last year. Until last week. Chairman to yọjú. And before kó tó yọjú yẹn, wọ́n tún jí ẹgbẹ́ up till now the person they don't kidnap ó sì wà lọ́wọ́ àwọn kidnappers di bó ṣe bá yín sọ̀rọ̀ yìí. They are asking for 50 million. Tó bá kó gbogbo wa tà ń lo àtó 50 million. Àtúnṣe fún àwọn ìjọba náà. Nothing happened. After that one, wọ́n tún wá pààyàn in my village. Last 3 weeks. Wọ́n tún pààyàn. Àtúnṣe fún àwọn ìjọba. Tó ṣẹlẹ̀ ẹ bá wa wá sójà. Kọ́ńtẹ̀ wá station lọ́dọ̀ wa. Àbí kẹ́ wá àmì tí sójà bá tẹ̀ ṣe rí. Ṣé bí àwọn òpó wà? Àbí forest guard. Kọ́ńtẹ̀ wá dúró ká máa rórun sùn. As I'm talking to you, ọmọ 14 years ní village mi ní IBP torí wọn rórun sùn. Ọmọ 14 years. So where is the development? Where are we going? Where is the interest of my people taken care of? People, most of them, they seems to be helpless. Because wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n sọ pé they are